Ọgọ́rùn-ún òṣì ló ń bẹ láyé. Ọgọ́rùn-ún òṣì ló ń bẹ láyé. Wọ́n ní ọlọ́tí ó kógún, aláyò àwọn kó 50. Ó kù 30 ńlẹ̀ àbí? Tinú mi ni n ó ṣe, nìkan ló kó 30 tó kù. Ó dà pé nínú ewì àtẹnudẹ́nu àbí ìjálá, ibẹ̀ ó ní òwe yìí ti jẹ́ jáde wá. Ẹwà èdè ni. Wọ́n ní ọgọ́rùn-ún òṣì ní ń bẹ láyé, ọlọ́tí àwọn kó 20, aláyò àwọn kó 50. Tinú mi ni n ó ṣe, nìkan ló kó 30 tó kù. Ló bá parí. Kí ná ń pè lóṣì? Ó ní ká má rí jẹ, ká má rí mu, ká má rí ná, ká má rí lò, kó má sówó lọ́wọ́ ẹni, ká máa gbáyé ránhunràhun bí ọlọ́bọ̀nbọ̀n. Ṣé ẹ sì mọ̀ pé àìrí jẹ àìrí mu nígbà míì wà kì í ṣiṣẹ́ ayé o. Nǹkan téèyàn bá fayé èèyàn sílẹ̀ fún, òun ní ó sọ irú ìgbé ayé tó gbé. Tó o bá fayé rẹ lẹ̀ fúnranù, ìgbé ayé òṣì lóńtọ̀hún ó gbé. Tó o bá fayé rẹ lẹ̀ fún àìríkanṣèkan, ìgbé ayé òṣì lóńtọ̀hún ó gbé. Téèyàn bá fayé èèyàn lẹ̀ fún ẹjọ́ wẹ́wẹ́, àwọn nǹkan tí ò nítumọ̀ kó máa gba ọ̀pọ̀lọpọ̀ àkókò lọ́wọ́ rẹ, ìgbé ayé òṣì lóńtọ̀hún ó gbé. Wọ́n wá fi òṣì tó ń bẹ láyé, wọ́n fi díwọ̀n 100. Òṣì tó ń bẹ láyé wọ́n fi díwọ̀n 100, pé 100 òṣì òun ní ń bẹ láyé o. Wọ́n wá ní ẹni tó fayé rẹ̀ sílẹ̀ fọ́tí mímu, àwọn ló kó 20. Ìyẹn ọtí àmupara, ọtí tí ò lódiwọ̀n, ọtí tí ò nígbà kan là í mú ká jí lòórọ̀ kùtùkùtù lásìkò tó ní kálukú ń lọ ibi iṣẹ́ ajé ẹ̀. Kíwọ kó o jí sídìí ọtí kó o lọ mọ́ mutí. A sọ àwọn tó ń mọtí ńjọ́ fàájì o. Wọ́n wá ní àwọn tó fayé wọn lẹ̀ fọ́tí mímu, àwọn ló kó 20. Ló bá kù 100 ńlẹ̀, ìyẹn 80. Wọ́n wá ní aláyò àwọn kó 50. Àwọn tó fayé wọn lẹ̀ fáyò títa, máa tayò ọlọ́pọ́n, máa ta draft, máa ta watch, máa ta lúdò, oríṣiríṣi ayò tí máa ń gbà àkókò èèyàn. Ayò téèyàn ó máa ta lọ́wọ́ tó sọ pé ọmọ rẹ̀ dákú ńlé, tí ó sọ pé sọ fún ìyá rẹ̀ kó máa gbé lọ hospital mò ń bọ̀, mo fẹ́ pa ọkùnrin yìí ná. Ayò tí wọ́n máa ń ta tí máa ń wọnú ẹ̀jẹ̀ wọn lọ, tí ń sọ ẹlòmíì dó ń tẹ́tẹ́. Àwọn ń tẹ́tẹ́ gangan ni wọ́n ń gbìyànjú àti sọ tó bá ń sọ nípa àwọn èèyàn tó fayé wọn lẹ̀ fáyò títa. Ayò tó o bá ń ta tó ò bá ti di pé o ti ń fowó sí pé màá pa ọ́, o ò lè pa mí, ó dáa náà jájọ fi iye báyìí sí. Kò tíì ní sọ̀yàn di olòṣì, torí pé ó kù mọ̀ wípé àkúgbowó ń bẹ̀. Àwọn ní àwọn aláyò, àwọn tí wọ́n ń tayò, àwọn ni wọ́n kó 50. Ó kù 30 ńlẹ̀. Àwọn á ní tinú mi ni n ó ṣe, àwọn tí kì í gbàmọ̀ràn, tí kì í gba ìmọ̀ràn ẹlòmíì mọ́ tiwọn, tó jẹ́ pé n tí ń bẹ nú wọn náà ṣá ṣe dandan. Òṣì làwọn náà fi máa ń gbáyé. Ẹ tí kì í gbàmọ̀ràn ẹlòmíì mọ́ titi ẹ̀,
òṣì náà fi máa ń gbáyé. Torí o ò lẹ́dàá kan tó lówó lọ́wọ́ wọ́n sọ pé òun náà ni òun dánú rò, dáṣẹ́ ṣe, dágbèsí ayé gbé tóun fi di ẹni tó lówó lọ́wọ́ nú ayé. Rárá, kò ṣeé ṣe. Ó gbé ìgbésí ayé tí tó yìí gbé tẹ́lẹ̀ kó o tó dolówó. Ó gba ìmọ̀ràn tí látẹnu ẹlòmíì, yálà eléyìí tí yóò jọ n tó fẹ́ àti eléyìí tí ò jọ n tó fẹ́. Ó gba ìmọ̀ràn ẹlòmíì mọ́ titi ẹ kó o tó jèèyàn nú ayé. Tinú mi ni mo ṣe, mò ń dáyé mi gbé ni, ẹnìkankan ò lè gbà mí mọ̀ràn. Òǹtọ̀hún olòṣì ni ó padà yà, ṣùgbọ́n olòṣì rẹ̀ 30% ni, ìdá 30 nínú ìdá 100 ni. Àwọn ọlọ́tí ìdá 20 nínú ìdá 100 olòṣì tiwọn. Lẹ́ẹ̀fi lówó àwọn ọlọ́tí tí máa ń lówó díẹ̀ lọ́wọ́, wọ́n máa ń lówó díẹ̀. Ṣùgbọ́n àwọn tí máa ń yolòṣì paraku jù ń làwọn tẹ́tẹ́, ń làwọn aláyò, ń làwọn tẹ́tẹ́. Wọ́n fi àsámọ̀ ọ̀rọ̀ yìí, ewì àtẹnudẹ́nu yìí, ẹwà èdè yìí, wọ́n fi fààyàn létí ni. Wọ́n lo mathematics lórí tá ń pè lóṣì nínú ayé. Wọ́n sọ pé 100 òṣì ló ń bẹ láyé, ọlọ́tí kógún, aláyò kó 50. Tinú mi ni mo ṣe nìkan ló kó 30 tó kù. Baba Ayokele lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ẹ̀ ń gbọ́ wa o.